wọ́n ní mo sá lọ. Àwọn tó ní wọn ò rí mi yìí náà lọ máa ní àwọn náà ti fọkọ ẹ̀ lẹ̀ ó ti kúrò lé ọkọ wọn ò gbé lé ọkọ. Of course mi ìfẹ́ kúrò lé ọkọ mi ìdẹ̀ lè fi iṣẹ́ mi sílẹ̀ mi ẹ̀ bá ríyàn tó wù mí ní industry so mi date èèyàn ní industry mi ìmárí èèyàn ní industry. Nínú gbogbo Nigerian Hollywood industry ṣé industry nìkan lọkùnrin wà ní. Mi ìfẹ́ sọ̀rọ̀ lọ títí torí tá bá sọ anything wà lọ́mọ Jídé kò sọ̀kọ̀ dáàdì wo dẹ̀ kí n láìkí irú nǹkan báyìí dáàdì wo tiẹ̀ nílé star nǹkan gbọ́n pé ọmọ wọn ń jà location. Bàbá mi ò fààyè gba gbogbo èmi dẹ̀ burú ṣùgbọ́n máa ń káàmù ara mi pé mo mọ ẹni tó ń ṣe. Tó ló ti jọ́mọ Jídé kò sọ̀kọ̀ ìyẹn gan ló ń dùn ẹ̀ ìṣòro ẹnìyẹn ní ṣẹlẹ̀ tẹ́ bá ti jẹ́ yàyàdì bí kò máa gbé láyìíká bí kò èmi ò ṣe style yẹn. In fact mi sábà lọ sí church ọkọ mi. Mi ò fọ́kọ mi lólùṣọ́. Mo fọ́kọ mi as a normal young guy young lady ademari. Ìgbọ́dọ̀ mari tán lọ́wọ́ àgbàṣe olúwa. Ìgbà tó ti yé yín I was like no. I'm not me ìríra mi ní ipò yẹn ìyá yáàdì azao. Bí ti báwo ọmọ kékeré ara mi bọ́lá já sí. Ṣebí ó rí mi ní eléré orí ìtàgé kó tó lóun fẹ́fẹ́ mi. Iṣẹ́ tó mọ̀ mí mọ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ti rí mi tó ti mọ̀ mí torí mo ti hùn tó bá ní pé kí n filẹ̀ understand bí kí n sọ fún pé okay mo sọ́ọ̀sì mo ní mi ò fọ́kọ mi lólùṣọ́ but nígbà tí mo rí pé mo ní láti fún ní support mi I gave him my support. Kò gbé ti àwọn oní Christian irú àwọn Mount Zion ẹ̀yin gan lè bẹ̀rẹ̀ production yín ṣe mọ̀ Bidemi Christian Ministries àbí Bidemi Christian Production Ministries ẹ̀ ti understand bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìyá a tún lè lo ìyá yard Production Ministries ìyẹn náà lọ bébì tán wá wò pé má ṣe àwọn sákúlà yẹn mọ́ má ṣe tí tó bá ìlànà mu torí pé káwọn èèyàn wò pé ìyá yard nìyẹn ìyẹn náà lọ. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló bọ́ sójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ bá mi wá nǹkan fìdílé torí ètò wa ti bẹ̀rẹ̀ báyìí ọ̀dọ̀ àwọn obìnrin ẹ̀ka àwọn obìnrin ní ẹ̀ka eléré àgbéléwò ibẹ̀ ni mo yà sí nígbà tí a mọ arábìnrin a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ìkànnú àwọn ọmọ tí ìkànnú àwọn bàbá wa bí tí wọ́n jẹ́ ògbóǹtarìgì àwa máa wò nígbà mìíràn pé irọ́ ni jàre torí dádì wọn ṣe àwa rí wípé nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wo àwọn iṣẹ́ wọn a rí pé àwọn dúró gedegbe sí ìta òjìjí tí bàbá wọn ń lò lẹ́nu iṣẹ́ a rí wípé wọ́n dáńtọ́ nínú ilé gan náà wọ́n kójú òṣùwọ̀n mo wá wò pé irọ́ ni somebody must remain wọn ọkọ̀ náà èèyàn gbọ́dọ̀ kù síbì kan ó ní a fi gbé arábìnrin wa nínú àwọn tí wọ́n lẹ́wà nínú iṣẹ́ eré àgbéléwò lè ka 1 to 10 ṣá kẹ má ka Abídèmí Kòsọ́kọ́ Aya Bánkọ́lé ẹ má ka nínú kọ́gùdù nínú acting ó dẹ̀ iná ìjọ jẹ àwọn eré wọn tẹ bá gbélẹ̀ lọ́lọ́kan òjọ̀kan kí lẹ rí ń bẹ̀ gúùdù náà ni torí ẹ̀ la ṣe gbé wọn wá pé Aya Bánkọ́lé báwo lẹ ṣe ń ṣe nísìnyí tó tún wọ́n dá ipa àwọn olólùfẹ́ wọn àárín wọn dàbí ti tẹ́lẹ̀ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ọlọ́rọ̀ torí ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n ṣe wà dáadáa. ẹ kò jọ mẹ́tẹ́ kò sá fún wa ṣá. Níbo nígbà wo mi ò sá fún yín o. àwọn èèyàn kan lẹ ti relocate pé párá tí wòlíì ti gbé wọn báyìí ó ti gbé wọn kúrò bí mo ní irọ́ ni ò máa bí. rárá o àṣà àmọ́ ṣe mọ̀ pé àkókò ní gbogbo nǹkan so ìgbà téèyàn máa fèsì iṣẹ́ fúlì ó wà and gẹ́gẹ́ bí obìnrin àkókò téèyàn máa ní tó máa yọ̀ǹda láti fi bímọ ṣètọ́mọ bíbí bímọ tọ́mọ àyè náà wà so ìdí nìyẹn kò ṣe pé mo kúrò mi ò fi gbà kọ́kọ́ kúrò ju pé mo kàn try láti blend ẹ̀ ṣe ó yé yín bí mo ṣe sọ yẹn
kó má dàbí pé iṣẹ́ ṣá èèyàn gbọ́dọ̀ lásìkò fún ọkọ àti àwọn ọmọ náà ọkọ tó fà ní. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ọdún ní ẹ kì í ṣàìmọ̀ fúlùkọ́ àṣẹṣe lè máa béèrè lọ́wọ́ yín pé ìjọ́ wo lẹ bẹ̀rẹ̀ ìgbà wo lẹ bẹ̀rẹ̀ ibo lẹ ti bẹ̀rẹ̀ àmọ́ ìkórìtà wo lẹ ti mọ̀ wípé ó dà pé iṣẹ́ tí orí yàn fún mi lélẹ̀ ṣe àwọn pé yàtọ̀ sí pé dáàdì máa ní wàá bá wa ṣe wá ń sìn ààrẹ ní àtẹlẹ ó yàwó ló máa ṣe tún sìn tó má dàbí ipá ń gbà ìpé wọ́n fi pá mú wa ìgbà wo lẹ́yìn gangan tó realize tẹ tó ní ìrònú yẹn pé iṣẹ́ ìlórí dáa fún mi jẹ́ kí n máa ṣe. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àti ìgbà tó ti bí wa làwa ti ń ṣeré orí ìtàgé ṣùgbọ́n nígbà yẹn a lè sọ pé àti mọ̀kọ́ tá à ń ṣe torí pé wọ́n pè wá pé ká wá ṣe é ni àmọ́ mo rántí pé ní year 2000 mo wà ní secondary school gbà yẹn fúnra mi ni mo sọ fún dáàdì wa pé mo fẹ́ mú kinní ní iṣẹ́ torí pé àti kékeré ló ti wà lára mi tẹ́ pé máa ń ní àwọn ẹgbẹ́ tèmi tí máa kọ́ ẹgbẹ́ jọ a máa jó cultural a máa àti a máa ṣe oríṣiríṣi ṣùgbọ́n ní year 2000 yẹn mo wá sọ fún bàbá mi pé kíní yìí o mo fẹ́ mú ní iṣẹ́ bàbá mi dẹ̀ rántí pọ́ sọ fún mi pé ó dà ṣùgbọ́n kò ní dá kí fo ìgànnà wọlé nídò ló ń pè ní gànnà àbí. kẹ má fò fèrèsé wọlé ọ̀nà lògiri kẹ má fò fèrèsé wọlé nídò. ẹ̀yin gbọ́ yóò bá jù mí lọ wọ́n ní kí n má fò fèrèsé wọlé pé kí n ṣe bí wọ́n ṣe ń ṣe kémi náà lè lẹ́nu tó bá yá pé àwa kọ́ṣẹ́ àmọ́ iṣẹ́ ìgbà yẹn ni mo wá join kákọ́ọ̀sì wọn. kákọ́ọ̀sì dáàdì gan náà tún. àwọn kọ́lọ́ ní kákọ́ọ̀sì wọ́n wà lára ní kákọ́ọ̀sì gbà yẹn ọ̀gá máa ń pọ̀ níbẹ̀ a lè ní ọ̀gá 10 oníkálukú wọn máa ní àwọn ọmọ tó wà ní ọ̀dà wọn nígbà yẹn mo láwọn Pakasumu bàbá Òjògẹ́ àwọn èrò pọ̀ ní kákọ́ọ̀sì wa Fádẹ́yìn kákọ́ọ̀sì ní kákọ́ọ̀sì wa ń gbà yẹn ṣùgbọ́n ọ̀ndà dádì mi ni mo wà ó ti yé yín báyìí ọ̀ndà wọn ni mo wà ṣùgbọ́n wọ́n kó gbogbo wa pọ̀ gbogbo àwọn ọmọ iṣẹ́ yẹn kó wa pọ̀ tá a máa ṣe rìhásà wọn máa kọ́ wa ń ṣe tásìkò location bá dé àlọ́ location wọ́n máa dẹ̀ dà mí mọ́ àwọn ọmọ rìhásà ni wọn ò ní fún mi ní special treatment pé ọmọ prince lélẹ̀ mo fi gbogbo ẹnu sọ kò rí bẹ́ẹ̀ ibi táwọn bọ́ọ̀sì tí àwọn ọmọọṣẹ́ bá wà ni mo máa wà ìyàrá tó bá fún wọn in fact àwọn tó senior wa máa sùn sókè orí bẹ́ẹ̀dì àwa máa sùn sí ilẹ̀lẹ̀ so mo kọ́ iṣẹ́ mo dẹ̀ bẹ̀rẹ̀ ní year 2000 professionally year 2000 ṣùgbọ́n mo ti act láti là ibẹ̀ lọ bí yín sí so a lè sọ pé gbogbo ìgbésí ayé yín inú acting professionally 26 years by ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí ni ìrìn àjò ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n torí ẹlòmíì á sọ pé 26 years tèmi rọrùn o ṣé 26 years ẹ̀ ṣó dálé lórí pé àwọn nǹkan kan wà tẹ́yìn náà mọ̀ pé ẹ̀fọ́lá bàbá ẹ̀lú ọlá bàbá àbí akitiyan iṣẹ́ tiyín náà wà papọ̀. Definitely ọlá bàbá wà ń bẹ akitiyan mi fúnra mi wà ń bẹ ṣé mo pé lóòótọ́ wọ́n lè máa mọ̀ mí tí kì bá ń ṣe torí bàbá mi láti ilẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé kò yí sì fọmọdé láti kàn wá kó wá máa ṣe iṣẹ́ tíátà so most times àwọn eléré orí ìtàgé ẹ̀ náà lọ máa a nídìí ọmọ ó yá ẹ lọ ọmọ lágbájá. bẹ́ẹ̀ pé ṣe ara wọn gan náà ni. ó ti yé yín so títí bàbá wà bẹ́ẹ̀ tó ń ran iṣẹ́ yìí lọ́wọ́ fún mi àmọ́ bákan náà akitiyan tèmi wà ń bẹ̀ nítorí tí mi ì bá mọ iṣẹ́ yìí tó bá ní kí n ṣe rò tí mi ò lè interpret ẹ̀ dáadáa of course wọ́n lọ gbé fẹ́ni tó lè ṣe so ìdí nìyẹn tí mo fi ní mo kọ́ṣẹ́ mo mọṣẹ́ àwọn èèyàn dẹ̀ rí pé mo mọṣẹ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa pè mí dáadáa. ṣó wá nígbà kan rí bóyá tí dáàdì pé yẹn jókòó pé Àbídèmí inú indọ́sítírì tó ń lọ yìí tó bá ti rí pé kò wọ̀ padà o tó bá ti rí pé wàhálà wà bẹ́ẹ̀ torí mo mọ̀ pé ẹ̀yin náà àwọn first stand ẹ̀kọ̀ọ̀kan máa ṣojú yín jẹ́ pé ẹ̀yin lẹni story yẹn lọ́wọ́ kò sẹ́ni tó lè sọ fún yín àmọ́ gẹ́gẹ́ bí bàbá tá máa wò pé mi ò akitiyan tọkùnrin lè ṣe obìnrin lè má lè ṣe ṣé ẹjọ́ nírò àsọyé bẹ́ẹ̀ yẹn àbí dádì pé yẹn pé tó bá ti fẹ́ di pé ó fẹ́ ṣe bákan wò ó ṣàrọ̀ra padà ń tiẹ̀. well mi ní sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ ń ṣe sọ yẹn àmọ́ ó ṣe mọ̀ bàbá sọmọ àsìkò téèyàn máa gbára wọn ní ìmọ̀ràn àti ìyànjú ó wà tó máa ní báwo ni in fact àwọn location tí mò ń sọ yẹn náà tí mo ní ọmọ akó mi mọ́ bọ́ọ̀sì ìgbà mi ìdájú mi á fọgbọ́n pè mí lẹ́yìn ṣùgbọ́n òkè ṣe ti jẹun kí lọ ṣùgbọ́n á sùn sí yàrá mi ṣùgbọ́n báyẹn tí táwọn ọ̀gá mi bọ̀dá lẹ́yìn mo rántí bọ̀dá lẹ́yìn ń gbà yẹn bọ̀dá lẹ́yìn máa ní ó tí o
Babijai irọ́ ibi táwọn tó kọ ẹ wà ní kó wà ṣe ti understand so it wasn't kò ṣe pé ó easy fully báyẹn pé torí mo jẹ́ ọmọ Jídé Kòsọ́kọ́ ṣe ti understand lóòótọ́ dáàdi wa máa ń sọ láwọn ẹ̀kọ́ kan pé how is it ṣó ó lọ ṣó ó lọ àti báwọn fúnra wọn rí wípé abínibí ni nǹkan tó ti wà lára mi tó fi rọ yín náà nìyẹn tó kò ń ṣe pé mò ń force ara mi ṣe ó ń wá naturally ni so àwọn náà dẹ̀ fún mi ní full support fún. Okay tó bá yẹ pé ẹ ṣe iṣẹ́ acting tẹ́tẹ̀lé lànà ilé kí lẹ bá máa ṣe kí ló wù yín àti ṣe àti pé pẹ̀lú acting yìí náà ṣe tún níṣẹ́ mi tẹ̀ fi ń gbà lẹ́gbẹ̀ẹ́ torí wọ́n níṣẹ́ owó níṣẹ́ acting. Jack of many trade ni mi. Master of all. Nǹkan tí mo lè ṣe pọ̀ tí mi bá act. Mo fẹ́ràn kí n máa dáná ó ṣeé ṣe kí n ti ní big restaurants. Gẹ́gẹ́ bí aláṣẹ. Torí mo like kí n máa dáná gan. Kò ṣe dáná pé ká jẹ ńlé o mo ti ta oúnjẹ rí kì í ṣe oúnjẹ ká dúró sí títí de like máa ṣe ọbẹ̀ fún àwọn èèyàn nígbà kó tó di pé mo marry máa ṣe ọbẹ̀ mo láwọn tó jẹ́ ọ̀rẹ́ mi tó mọ̀ pé mo like oúnjẹ sísè tó máa ní wọ́n fẹ́ order oúnjẹ so àwọn 5 litre 10 litre mo bẹ̀rẹ̀ sí máa ṣe nígbà ó ti pẹ́ o nígbà mo bẹ̀rẹ̀ sí máa ṣe ọbẹ̀ oríṣiríṣi wọ́n ní ìsàpọ̀n ẹ̀gúsí ẹ̀fọ́ rírò ata ọ̀fadà máa ṣe bá ṣe bẹ́ẹ̀ ṣe sọ bí 5 litre tí máa gbé fún wọn máa gbowó mi. So mo like máa sọ oúnjẹ ó ṣeéṣe kí n ṣe yẹn. Mo máa ń ṣe irun hairdresser ni mí mi ò kọ́ ṣàmọ́ mo mọ iṣẹ́. Ṣojú oorun lọ ti kọ yín. Kọ́ mi lójú oorun mo ní ojú iṣẹ́ gan so tí mo bá rí nǹkan tó bá ti jẹ́ practical tẹ bá ohun kíní lójú mi máa ṣe tí bá dẹ̀ máa fi ṣe bí ẹ̀mélòó kan sí ma perfect náà ma ṣe perfectly. Kàpẹ́yẹ lẹ́bùn àmútọ̀run wá bẹ́ẹ̀. Ẹ̀bùn àmútọ̀run wá ni. So mi ò kọ́ irun ṣùgbọ́n mo ti ń ṣe irun fáwọn èèyàn láti kékeré. Màá máa lọ irun pọ̀lọpọ̀ kò sí irun tí mi lè ṣe wíìgì orí yìí máa ṣe. Mi ì dẹ́kọ́. So there was a time gbà tí mo lọ serve ní Ìbàdàn gbà mo ṣí salon. Mo ṣí salon mo tà dáadáa. So àwọn èèyàn tó mọ̀ mí mọ̀ pé oní irun jẹ yín lọ́wọ́. Mi ní sọ pé oní dìrì hairdresser. Ẹni ní aṣẹ́rọlọ́ṣọ́ bákan presently sí muta bag BKB bags handmade bags ni wọ́n ní ká máa gbé àwọn nǹkan tiwa náà lárugẹ kò ń ṣe gbogbo nǹkan ní imported mo fẹ́ ra designer lélẹ̀ náà ṣùgbọ́n made in Nigeria àwa náà designer ara wa so mo ń ṣe báàgì àfiọwọ́ ṣe mo dẹ̀ ń tà mo dẹ̀ ṣe ń ṣe dìtì mo dẹ̀ ṣe ń tà. So ìyẹn lẹ wá mú acting. Mo acting bẹ́ẹ̀. Ó dà ẹ jẹ́ ká gbé yẹ̀wò báyìí owó ṣíṣe iṣẹ́ eré ìtàgé ilé ọkọ báwo lẹ ṣe ń tò torí àwọn kan ní ilé ọkọ gan fún rẹ̀ ó wà exhausting ìta kí lè man ká láti wọ́n sọ pé àsobìnrin ẹ̀ tí wọ́n fẹ́ pursue career báwo lẹ ṣe ń tò ṣé uncle jẹ́ni tó understand naturally àbí ẹ̀yin lẹ gbé wọn débẹ̀ pé wo baby bó ṣe wà rèé inú agbamitajọ wà rèé o. Ṣebí ó rí mi ní eléré orí ìtàgé kó tó lóun fẹ́fẹ́ mi so definitely òun náà mọ bó ṣe ń lọ ó lè máa mọ̀ pé bó ṣe rí délẹ̀délẹ̀ ni àmọ́ èmi náà ti gbé débẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ mo gbé débẹ̀ pé bó ṣe ń lọ rí tẹ bá mọ̀ pé tẹ bá rántí pé ńgbà tá bẹ̀rẹ̀ interview yìí ẹ sọ pé wọ́n ní mo sá lọ ni mo dẹ̀ sọ fún pé mi ò sá lọ ṣùgbọ́n àkókò àtàsìkò ni èèyàn gbọ́dọ̀ tó kó lè rọrùn torí at the end of the day náà àwọn tó ní wọn rí mi yìí náà lọ máa ní àwọn náà ti fọkọ ẹlẹ ó ti kúrò lé ọkọ wọn ò gbé lé ọkọ because ìgbà míì a kì í lè balance ẹ. Òṣùwọ̀n yẹn ìkan máa fi síbi kan lọ. So nígbà tí mo marry mo ṣì ń ṣiṣẹ́ dáadáa nígbà tí mo bímọ àkọ́kọ́ mo yẹra fúngbà díẹ̀ now taking time off yẹn bóyá nínú oyún ṣùgbọ́n tí bá bímọ tó máa ń resume iṣẹ́ padà lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ó lójú bí tí mo ti máa lọ ṣiṣẹ́ mi ò ní kúrò outside Lagos torí ọmọ mi even the same gan mi ì sábà ń travel káàkiri torí ẹ̀ tó bá ti pè mí ní Ìbàdàn Ìlọrin kankan ní time yẹn máa ní mi ì lè travel for now but iṣẹ́ within Lagos bóyá Abẹ́òkúta Ìjẹ̀bú tó súnmọ́ but tó bá ti ń jìnnà mi kì í fẹ́ lọ nítorí àwọn ọmọ mi ṣì kéré ṣe ti understand but nísìnyí tí mo mọ̀ pé mo ti ṣòwò
abiyamọ ọmọ bíbí tán. ẹ̀yin ṣòwò tán ìyàwó olùṣọ́ fáìgẹ̀ ẹ̀yin ṣòwò tán lójú tààrin ìgbà yìí ní Nàìjíríà tàbá baby 30 snatchback ní Nàìjíríà èèyàn tún bí ju yìí tí mo ti bí lọ yẹn aláṣejù lọ́ máa nìyẹn máa bọ́ sí mo ti ṣòwò ọmọ bíbí tán so nítorí pé mi ò kàn fèsì iṣẹ́ ṣé mo pé inú wa iṣẹ́ yẹn lọ́ máa fèsì àkókò àlọ àsìkò àlọ ọmọ ní tí ìyọjú a máa dípò fún wọn problem nílé ọkọ and all those things so èmi kàn gbọ́ pé of course mi ìfẹ́ kúrò nílé ọkọ mi ìdẹ̀ lè fi iṣẹ́ mi sílẹ̀ so mo máa ṣe kí n lé ọkọ mi ìdẹ̀ lè fi iṣẹ́ lẹ̀ mi lè filẹ̀ o mi lè filẹ̀ so a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ blend ẹ̀ ni máa ń láti àkókò àsìkò fọ́mọ ọkọ àsìkò iṣẹ́ ọ̀tọ̀. tádé ò dẹ̀ ń jowú wọn jowú iṣẹ́. kò ń jowú irọ́ o ọkọ mi ò irọ́ ó understand ó mọ iṣẹ́ tí mò ń ṣe tí bá ní mo fẹ́ travel lọ ṣiṣẹ́ kan kò lè ní kí n má lọ èmi lè ní decide fúnra mi n pé torí àwọn ọmọ mi for now at least wọ́n máa fi dé particular age kan tí mo mọ̀ pé èèyàn lè fi wọ́n lẹ̀ they can always defend themselves and wọ́n máa lè explain pé mọ́mi when you were not around bye ṣe or I can always talk to them on phone oya give the phone to kí n bá wọn kọ́ bẹ́ẹ̀ sọ bó ṣe ń lọ. Kò tó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣẹ̀dé aya Bánkọ́lé ìyẹn Abídèmí ọmọ Kòsọ́kọ́ tí wọ́n jẹ́ aya fún Bánkọ́lé àwọn lágbà lálejò lórí ètò a sì ti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa iṣẹ́ wọn àti ilé torí nígbà kan àmì ìsìn wọn aṣojojú wọn ni Abídèmí wá dáa àmọ́ létà kan pé boom orí Ọlọ́run dé èmi máa bímọ dandan ni dandan máa yọ̀ fọ́lọ́mọ àṣejù ọlọ́mọ lálẹ́ ọjọ́ bẹ́ẹ̀ náà ni ẹ bá jẹ́ kí n bi yín gẹ́gẹ́ bí ìyàwó olùṣọ́ ṣó láwọn responsibilities àbí role tí marriage fún yín tó fẹ́ máa affect iṣẹ́ ṣe pé àwọn èèyàn á lérò wípé ìgbà tó ti jẹ́ ìyàwó olùṣọ́ náà ti di yáyàdì nìyẹn kó gbé gba Jésù bẹ́ẹ̀ yẹn kó máa lọ straight ẹ̀yin mú so ṣé ó ní roles àbí responsibility tí marriage gbé fún yín tí ò fi ẹ ti sọ ẹ ti already sọ ṣé ti yáyàdì ọmọ á pè mí ní yáyàdì. Okay. Ṣé rí ẹ wo ayé ti lajú ju àwọn nǹkan kan lọ tó ti yé yín èmi ò sọ pé of course ẹ mọ̀ pé ńgbà kan ní ṣẹlẹ̀ tẹ́ bá ti jẹ́ yáyàdì bí kò máa gbé láyìíká bí kò èmi ò ṣe style yẹn in fact mi sábà lọ sí church ọkọ mi church bàbá ọkọ mi ni mò ń lọ torí bẹ́ẹ̀ náà ni mò ń lọ láti ilẹ̀ tí mo ti di ṣẹlẹ̀ church ọkọ mi tún jìnnà díẹ̀ sí ilé ṣe understand so kò ṣe gbogbo àní máa ń lọ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni máa ń lọ síbẹ̀ understanding ni gbogbo kìíní understanding ni and ọkọ mi ò ṣèyàn tó máa force mi pé torí òun jólùṣọ́ kí wá jókòó síbẹ̀ mi ò fọ́kọ mi lólùṣọ́ mo fọ́kọ mi as a normal young guy young lady ademari ìgbà tó márì tán lọ́wọ́ àgbàṣe olúwa ìgbà tó ti yé yín ìgbà tá márì tán ló gbàṣẹ olúwa dóò wọ́n ní pé ìpè ẹni láti ilẹ̀ ó ti òun náà mọ̀ àmọ́ I was not in the picture earlier like that so and èmi náà rí àwọn nǹkan kan tó jẹ́ kí n rò pé á da lóòótọ́ kó gbé báyìí ó gbọ́ ìpè nítorí kò ṣe gbogbo kan lèèyàn fi ẹnu sọ tó ti yé yín so I saw something sọ pé èmi náà rò pé okay olórin ti kọ rè ìrìn àjò yẹn lè púpọ̀ gidi ìrìnàjò yẹn fẹ́ ẹ̀wò gbé tó bá jẹ́ pé yẹn ni I will support because initially I was like no I'm not ní ìríra mi ní ipò yẹn ìyá yáàdì azao bí ti báwo ọmọ kékeré ara mi ibola já sí bọ̀ as time goes on tí mo ráwọn nǹkan tí mo sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ I had to support him. Okay. If this is your calling, let's face it. Àmọ́ nígbà táwọn èèyàn rí ìfẹ́ àwọn èèyàn kan rí ìfẹ́ nínú industry níbi tó ti ń ṣiṣẹ́ ẹ̀yin ò rí ìfẹ́ nínú industry ṣe conscious decision ni pé I'm gonna blind my eye towards love in the industry and look for it outside. Kí ló dé? Kò sí kankan tó dé. It's not just my thing. Pé láti fẹ́ actor ẹgbẹ́ yín tẹ́jọ́ ń ṣiṣẹ́. Tó bá jẹ́ báńkà ni mímí ní fẹ́ yàn tó jẹ́ báńkà. Aláwọ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí obìnrin tẹ̀tí wà bí tẹ̀tí rí. Kò rí sí ọwọ́ bóyá kí ní ìyẹn bá ríyàn tó wù mí ní industry so
mi date èèyàn ní industry mi marry èèyàn ní industry. nínú gbogbo Nigerian Hollywood industry. ṣé industry nìkan lọkùnrin wà ní. ọkùnrin wà ẹ̀yin náà ti sọ di whole Nigeria ọkùnrin wà káàkiri so it's just not my thing pé kí n máa act kọ̀ọ̀kan mi máa act kàdé. tọ́ ó dà ẹ wá jẹ́ ká wò ṣó nígbà kan tí ìgbà tẹ̀yìn àtọkọ yín fẹ́ra ṣé wọ́n sọ létí yín rí bóyá tíṣẹ́ ìbá débì kan o kò máa ní láti fà sẹ́yìn díẹ̀ o kò farajìn sínú ilé o. kò ní sọ bẹ́ẹ̀. excuse me kò ní sọ bẹ́ẹ̀. àná olùṣọ́ ò ní sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ olùṣọ́ ọkọ mi olówó orí mi he won't say that. kí lẹ ṣe lérè ọbẹ̀. kò ní sọ ni he won't say it pé máa fi iṣẹ́ mi sílẹ̀ tó bá dé stage kan àná. ẹ bóyá torí àwọn ọmọ. azao kò ikọ̀ òdì kan lọ́wọ́. àánú nínú ikọ̀ kan òdì kankan everybody is going to be fine. òun fúnra ẹ̀ mọ̀ pé I'm a good woman. kò yí sí kéèyàn máa kúrò ní industry orí ọ̀fẹ́ ni o orí ọ̀fẹ́ ni mo rí gbà. so wọn ní sọ ó dá yín lójú ṣé àjọsọ wà pé má gbé wá ṣàǹpẹ́lẹ̀ mi ìgbà tó bá ti fẹ́ kẹsẹ̀ bọ̀ lọ́tí máa sọ pé ó ní tendency láti fẹ́ sọ fún mi pé but my dear má sọ pé ṣé àjọsọ yẹn ó yé láti lè. irú àwọn ọkùnrin tó máa ń ṣe nǹkan báyẹn they are just self-centered they are selfish. ọkọ mi ò ṣe èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ tó mọ̀ mí mọ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ti rí mi tó ti mọ̀ mí tó mo ti hùn tó bá ní pé kí n filẹ̀ understand bí kí n sọ fún pé ok mo sọ́ọ̀sì mo ní mi ò fọ́kọ mi lólùṣọ́ but nígbà tí mo rí pé mo ní láti fún ní support mi I gave him my support. Yes. So òun ò ní kọ ẹ̀yìn sí iṣẹ́ in fact ọkọ mi gan máa bá mi plan ní movie ìfẹ́ so báwo ló ṣe máa ṣe tó bá bóyá mo lóyún mo kúrò for some time kí n má tí ì padà sí industry òun gan ló mo máa ginger ni pé ìfẹ́ ṣé mo pé o ní láti tètè padà sí industry so he is that kind of person. My husband will never kò ní sọ fún mi pé kí n má ṣe iṣẹ́ ìmọ̀ no he won't. Instead òun gan ready láti tún bá mi invest sínú ẹ̀ because according to him there will be ìgbà kan tá a sọ̀rọ̀ tó ní ipe mi mo jẹ́ o wà á dàbí tẹ́lẹ̀ mọ́ ní industry yìí bídèmí kó sọ fún mi mo ní ṣèbí ìwọ náà ni a ní àwọn ọmọ ni it's for a good cause of course and I'm happy I'm okay with it so fún rẹ̀ nísìnyí ló máa ní you need to go back. They have to know you back. That standard tó wà tẹ́lẹ̀ o tún gbọ́dọ̀ kọjá ẹ̀. And that is even his own plan for me. Tọ́ ìgbà tẹ́yìn ti bá wọn concede yín sìn tó bá ní time kan tán bá dé gẹ́gẹ́ bí olùṣọ́ àwa kọ́ ló ń lò wọn ẹ̀mí ló ń lò wọn tó bá wò pé baby ẹ̀mí mi dẹ̀ ń sọ fún mi mo dẹ̀ ń rí lójú ọ̀ràn pé kó má ṣe circular acting mọ́ kó gbé ti àwọn oní Christian irú àwọn Mount Zion ẹ̀yin gan lè bẹ̀rẹ̀ production yín ṣe mọ̀ Bidemi Christian Ministries àbí Bidemi Christian Production Ministries ẹ̀ ti understand bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ìyá a tún lè lo ìyá yard Production Ministries ìyẹn náà lọ bébì tó wá wò pé má ṣàwọn sákúlà yẹn mọ́ má ṣe tí tó bá ìlànà mu torí pé káwọn èèyàn wò pé ìyá yáàdì ni ẹ ìyẹn náà lọ. kò lọ bí kankan. kókó òǹbí ta ti sọ yìí. kòkòrò òǹbí tẹ ti sọ. why. kò ní number one ọlọ́run dáǹsì yan kò ń ṣọba ká. kò lè rí ìran tí ò yẹ kó rí èyí tó bá yẹ kó rí ló máa rí. ṣe understand. tí yóò bá wá rí ìran tí ò yẹ kó rí àwa máa fi àdúrà àfi gbé àwa fi orí ọ̀fẹ́ àfi move. èèyàn gbàdúrà tó bá yẹ kó gbà. bẹ́ẹ̀ ni láti fi fún orí ọ̀fẹ́ yẹn pé olúwa fún mi ní orí ọ̀fẹ́ yẹn torí iṣẹ́ ilé ìwọ ló fi fún mi. fún mi ní orí ọ̀fẹ́ tí màá ṣe tí kọ̀kọ́ dẹ̀ ní ìṣẹ̀lẹ̀. tọ́wọ̀n fi ní kí n padà lọ máa ṣe Mount Zion. kí ló dé ṣé mo ṣẹ̀yìn ni Mount Zion kí ló ṣẹlẹ̀. Yayad Faith Production Ministry. ẹ fi Yayad lẹ̀. ok ẹ jẹ́ ká fi sẹ́gbẹ̀ẹ́ kan production wise iṣẹ́ mélòó lẹ ti ṣe fúnra yín èwo la sọ pé ó bójú owó ẹ̀rẹ́rẹ́ èwo ní ẹ̀wọ̀ aṣáàdúpẹ́. ẹ̀wọ̀ àti produce ò ń ṣe nǹkan kékeré ṣùgbọ́n nísìn mo ti dé ẹyọ kan ni mo ṣe produce rẹ̀ ó dẹ̀ ti pẹ́ that should be 2013 I think. 2013 ni mo produce and that's the only production I've done tó jẹ́ ti tèmi. lẹ́yìn yẹn
mi ti produce. báwo ni market yẹn ṣe wá rí ṣe ẹ̀fọ́ lajú yọ. ayé ìdúmọ̀ta ni a dẹ̀ break record. IB Pictures ni mo ṣe fún ó dẹ̀ break record lọ́jọ́ tó jáde mo ata that in fact. ṣé ti Bídèmí Kòsọ́kọ́ ló wà lórí títà yẹn. bẹ́ẹ̀ ni èmi ni mo ní iṣẹ́ mi. mo mọ̀ pé yín lẹ́ni pé orúkọ Kòsọ́kọ́ tó wà lórí ẹ̀ ló jẹ́ kó tà ní àbí iṣẹ́ tẹ̀ ṣe síbẹ̀. iṣẹ́ tá a ṣe síbẹ̀ ni. Okay. It was as in beautiful story. Okay. Actors tí mo lò kò ń ṣe iṣẹ́ elérò. Okay. Ṣùgbọ́n bó ṣe rí ṣókí yẹn náà ló ṣe ó dùn ó lẹ́kọ̀ọ́ ní gbogbo ẹ̀mí. Ẹran wa létí àkọlé ẹ̀. Ṣìkẹ́mi torí mo mọ̀ pé púpọ̀ náà èèyàn náà àti wò wọ́n á lè tún lọ tún wò. Ṣìkẹ́mi ni. Ṣìkẹ́mi. So lẹ́yìn Ṣìkẹ́mi àwọn ọmọ wo ni Ṣìkẹ́mi fẹ́ bí báyìí? Ọmọ tó máa bí pọ̀ gan. Okay. Ọdún ìdẹ́ ló máa bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ọmọ tó máa bí pọ̀ mo sọ fún yín mo ní mo ti dé fully. Àwa ti dé bá ṣe ń dé ìyàwó olùṣọ́ mi ọmọ Bọ́lá mi máa gbọ́ bí mo ṣe ń kọrin mi ọmọ Bọ́lájí ìyẹn màmá kò fóṣì Iyayad Productions láwa yìí o. Sorry baby, I didn't mean sorry, smile for me. Ẹ ṣọ́ra yín. Okay, mo ti bọ̀. Ó dà ẹ bá jẹ́ ká wò ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín. Personally nínú industry lẹ́ni àwọn kankan ti yí padà. Àmọ́ àwọn èèyàn sì máa ń nawọ́ àbùkù sí ẹ̀yin actors based on pé ẹ ti ń lose essence story. Gẹ́gẹ́ bí ẹni tán bí sínú iṣẹ́ yìí mo mọ̀ pé àlùdí àtàpàdé iṣẹ́ yìí òye yín. Àmọ́ àwọn actors kan náà wá báyìí pé iṣẹ́ tó bá yẹ ká yà níta táwọn ọmọ ọ̀rá ìsàbà gbà wá mú á sọ di iṣẹ́ ẹnu ilé. Pápá jùlọ èmi máa ń ráwọn iṣẹ́ kan tó yẹ pé ìyàwó ọkọ ó ti tán. At least ẹ máa ní mọ̀lẹ́bí bóyá dádì ọkọ mi wá kí wa tó ń ṣẹlẹ̀ ní real life. Àwọn èèyàn wò pé bóyá àwọn actors ò fẹ́ máa ṣiṣẹ́ tó quality mọ́ àbí àwọn actors ń wò pé iye ta fi ya fíìmù ń sìn tó ò bá múra dáadáa wọ́n máa lù ọgán ta lórí ẹ̀. Kí lẹ̀yin lérò pé ó ń fa àwọn ìpèníjà díẹ̀díẹ̀ yìí táwọn èèyàn ń rí? Àwọn nǹkan tó fà náà ẹ ti sọ nù ẹ̀. Oríṣiríṣi story ló máa ń wà lóòótọ́ náà. Ẹlòmíì kò ń ṣe torí owó àbí torí àti rí owó padà àbí ló ṣe máa ṣe story tó ní ṣe pẹ̀lú ìyá bàbá ọmọ nìkan. Ṣé ti understand? Ìgbà míì ọ̀nà tí story yẹn fẹ́ gbà ni wọ́n fi yá yẹn. Ẹlòmíì àdé ṣe tẹ́lérò. Lóòótọ́ ẹ sọ pé ní iṣẹ́ tó bá yẹ kéèyàn yá ń ta àwọn ọmọ ọ̀rá ìsàlẹ̀ ìjà wà láàlẹ́ kí ẹ jẹ́ ká. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ. Ìyẹn wà professional. Okay. Ìyí tó bá yẹ kéèyàn yá ń ta èèyàn yá ń ta. Okay. Lóòótọ́ wọ́n máa ń dá wa láàmú gbà mí kò dẹ̀ kí easy. Okay. Àmọ́ ọ̀rọ̀ ẹnu la máa fi sọ̀rọ̀. Ìdí la máa fi jókòó. Ìdí la máa fi jókòó. Okay. Because fún èèyàn tó bá fẹ́ ya iṣẹ́ gidi ṣe rí iṣẹ́ wa yìí ó ju kéèyàn kàn ya ìyàkuyà lọ. Okay. Because lóòótọ́ máa ń láwọn eré wa mí náà tèmi náà máa wò tí máa ń pé mi ní ìwò tán gan pé kí lélẹ̀. Ẹ mọ̀ kí torí nǹkan tí industry ti dé ni. Ayé ìgbà yẹn mo sọ fún yín mo lè mi kọ́ṣẹ́. A lot of àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀sìn wọn ò kọ́ṣẹ́. Wọn kọ́ṣẹ́. Bẹ́ẹ̀ ni àwọn mi ò kọ́ṣẹ́. Ọ̀nà tó fi wá wọlé dà ta ló ṣílẹ̀kùn fún wọn. Wọ́n ṣí o àwọn tó ṣí fún wọn láti wọlé. So àwọn mi ò kọ́ṣẹ́ wọ́n kàn wọlé. So then àwọn mi ṣe mọ́ báwo mi fẹ́ sọ ẹ ṣàjàyà. Ẹ ti ẹ̀rọ mi sí. Òun ló máa ń padà ń di ipe but the truth is ṣe láwọn audience tẹ̀wọ̀ yẹn wọ́n mọ àwọn tó ń ṣe fíìmù tó dáa. Ó tọ́ ni nígbà tó bá rí for the first time tó lọ wo fíìmù tó rí pé ìṣekúṣe lè ṣe ṣọ́ máa tún padà lọ wo ni. Lóòótọ́. Tẹ bá ṣe mi jáde wọn ò ní wò ó. Ìtẹ́lẹ̀ mi ṣe máa ń sọ tí bá lọ location gbà mí gan máa tún máa bá wọn tún script ṣe ní location. Kí ni kọ̀tọ̀ ni? Mi understand tẹ bá rí pé ó ti fẹ́ wọ́ and as a professional téèyàn bá jẹ́ èèyàn fẹ́ ṣe pé because wọ́n bá rí nínú fíìmù yìí kò dẹ̀ ní dákọ́jọ sọ̀kò fún wa títì ẹja ṣe dáadáa. Okay. Okay. Ẹ ti understand kò tí so bí olóyìnbó máa ní what is what doing at all is what doing well. So is it like ẹ ṣe àbí mo sọ fún mi oníṣẹ́ kan ni mo ti produce. Bẹ́ẹ̀. Tí bá máa yà mí àwọn èèyàn gan mọ̀ pé kò ń yà yà. Ó farabalẹ̀ ṣe. Ilé wa dẹ̀ ṣe rí nìyẹn tí dáàdi wa bá yaṣẹ́ wọ́n máa yà á máa yà dáadáa ni. Ṣé òun ló dífá fún eléko ìṣùgbà yìí? Ẹ ṣe ẹja náà òun ló dífá fún eléko ọba ìṣùgbà yìí. Ìyẹn múvì dáàdi wa tó wà ní sinimá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé mo pé everybody ti ń ṣe sinimá ó ti ṣe díẹ̀ nsìn. Àwọn òun bẹ́ sí nǹkan àwa máa ń take time wa ni. Nítorí pé a fẹ́ ṣe iṣẹ́ tí ó ládùn
tó máa kójú òṣùwọ̀n tó kójú òṣùwọ̀n tí ó dẹ̀ ní ẹ̀kọ́ tí oníkálukú máa mú lọlé. Elékòó ọbẹ̀ ṣùgbọ́n yìí historical movie ni because èkó ṣáà ní gbogbo wa wà báyìí sí ó yẹ ká máa mọ ìtàn wa díẹ̀díẹ̀ ẹ mọ̀ káwọn kan máa ní kò sẹ́ni tó lẹ́kọ̀ọ́ ní ibo tí kò sọkọ jókòó tí bá rẹ jókòó who did you say in that way ẹ bá mi sọ fún wọn àwọn ọmọ Ìgbò náà máa sọ fún yín pé Lagos is a no man's land azao bí ti báwo ló ṣe ṣẹlẹ̀ so nípasẹ̀ iṣẹ́ tí dáàdì wa gbé jáde ń sìn àwọn èèyàn máa rí díẹ̀díẹ̀ pé àwọn kan ló ní Èkó àwọn kan ló ní Èkó historical movie ni ó ní ṣe pẹ̀lú ọbẹ̀ ìṣùgbà yìí nígbà ayé ẹ mọ̀ pé àwọn British lọ colonize lọ́jọ́ ṣe gbogbo bá ṣe fẹ́ máa tẹ̀ wá mọ́lẹ̀ ṣe òfin tí ò bá wa lára mú ṣó ti yé ẹ̀wọ̀n tó bá lọ wo movie yìí sí kò sí ni wọ́n á túbọ̀ mọ̀ sí nípa Èkó. Ṣé nígbà tí dáàdi fẹ́ bẹ̀rẹ̀ Elékòó ọba ìṣùgbà ṣé wọ́n pe gbogbo ẹbí jọ gẹ́gẹ́ bíi pé wọ́n mọ̀ pé family of entertainment ni bí ó dà ọ́ a fẹ́ bẹ̀rẹ̀ project báyìí kí ni ìwọ rí mú wá kí ni ìwọ náà rí mú wá kẹ́ńtẹ́ńtẹ́ kọ́kọ́ ṣe screenplay ní ilé. ṣẹ́rí project yìí ó ti wà lọ́wọ́ dáàdi wa ti pẹ́ story ẹ mọ̀ pé àwọn mọ ìtàn ọmọ àgbà ni ọmọ nulẹ̀ wọ́n mọ ìtàn so ṣàṣà ní Lagos history tí dáàdi wọ̀ mọ̀ ó dẹ̀ ti pinnu tipẹ́ ipá àwọn fẹ́ máa yá díẹ̀díẹ̀ torí ìtàn Èkó ó dùn so wọ́n ti pinnu tẹ́lẹ̀ pé àwọn fẹ́ máa mú bíi different families tó jẹ́ family Lagos family ẹbí Èkó ipò fẹ́ máa mú díẹ̀díẹ̀ láti máa yà ṣẹ́rí ti tẹ̀sùgbà yìí ó ti wà lọ́wọ́ wọn ó ti pẹ́ tó ti fẹ́ yà ṣùgbọ́n nígbà tó tó àsìkò ìgbà ok sinimá ló wà sí ẹ jẹ́ káwa náà gbélé lọ síbẹ̀ of course gbogbo wa máa jókòó oníkálukú àsọ tiẹ̀ àdẹ̀pọ̀ àwọn professionals náà ní other fields tó máa wà bẹ́ẹ̀ àwọn tó máa direct ẹ̀ àwọn tó máa manage ẹ̀ everybody dẹ̀ jókòó adé it's a nice story ẹ ṣẹ́ tí lọ́wọ́. mi ò tí ì lọ àmọ́ torí wípé díẹ̀ nínú ìtàn ọba ìṣùgbà yìí èmi náà kà. tẹ bá wá wò á ti wá yé yín sí torí bẹ́ẹ̀ ṣe kà yẹn irú ìgbà bá ṣe wà ní sinimá yìí àwọn ìgbà tá lọ ṣe meet and greet mo ráwọn èèyàn tó jẹ́ ará Èkó gidi àwọn Àwórì nǹkan kan tó wá wò ó ní ó tẹ̀ ní máa kan ó bọ̀ tó ní òun mọ ìtàn ọbẹ̀ ìṣùgbà ìṣùgbọ́n báwo ṣe wá wò òun ti kárí nínú ìwé ṣùgbọ́n báwo ṣe wá wò yìí ó tún wá jẹ́ kó yí àwọn sí bí ìpele wúrà Ọlọ́run máa ń gbọ́ pele wúrà bá àwọn òrílì mọ owó èèyàn tí pele wúrà jẹ́ ọ̀hún tí wọ́n wo Elékòó ọbẹ̀ ìṣùgbà yìí ìgbà tó wọ́n wá ní àwọn ọmọ pé wo obìnrin báyẹn ní pele wúrà ṣe ti understand right as a negotiator táwọn jẹ́nsì wọ́n tún ti mọ wọ́n ti mọ history sí àwọn náà lè sọ fáwọn èèyàn pé Jídé Kòsọ́kọ́ ló ṣe sí fíìmù ó ṣe ṣàlàyé ẹ̀ fún wa. ó lè gbẹ láǹsì kó jẹ́ sórí ọba mi láti máa gbé wá tó àbí ìtàn Èkó mi fáwọn èèyàn láti tún fi máa mọ̀ sí wọn. tọ lóòótọ́ ẹ jẹ́ n káwọ́ sókè gẹ́gẹ́ bí ọmọ Èkó ó yẹ kán ti Sunday pàkọ́ mi lọ sí sinimá báyìí pé all Lagos DJ on a straight line. bẹ́ẹ̀ ni on a straight line ó dẹ̀ ṣì wà ní sinimá Dubai. ó sì ń ṣó báyìí. ó ń ṣó lọ́wọ́lọ́wọ́ ní gbogbo sinimá gbogbo ẹ̀yin èèyàn ẹ make sure pé ẹ bọ́ta ẹ túyàyà kí ló bá wa wo Elékòó ọba ìṣùgbà yìí ní regret pẹ̀lú ọ̀hún eléyìí tẹ bá wò tán ẹ tún fẹ́ fún wa lówó lé owó tẹ fi ra tíkẹ́ẹ̀tì. ìṣẹ̀lẹ̀ ṣe. torí ta bá ní ká wò lóòótọ́ ọmọ tí ò bá bá ìtàn ó yẹ kó bá àrọ́bá dẹ̀ ní bàbá àtàn kò tẹ̀ ń ṣègbà kan tí wọ́n ní wọ́n yọ history ìtàn kúrò nínú curriculum secondary school wọ́n tún náà ti dá padà báyìí sìn ìtumọ̀ ní pé káwa ọmọ ká máa mọ ìtàn ibi tí a ti bí wa tá a ti ṣẹ̀ wá ẹ̀yin olólùfẹ́ Prince Jídé Kòsọ́kọ́ àti gbogbo àwọn ẹbí Kòsọ́kọ́ pátápátá àti olólùfẹ́ iṣẹ́ tó dáa àwọn kan wà tó yẹ pé historic jobs ló máa ń fẹ́ wò nothing concerned them with drama or love wọn kú fẹ́ wọ́n ṣe kí ló ń pa àwọn bíbí ẹ̀ jákànjì àbí àwọn kí ló kó ní Titanic wọ́n ṣe Titanic story wọ́n ti ẹ̀fẹ́ àmọ́ tó bá sọ pé òkè Àfọ̀njá Elékòó ìṣùgbà ìyẹn ló fẹ́ wò mo rọ̀ wá ẹjọ́ ẹ káwọn ọmọ yín lọ ẹ jẹ́ ká lọ wò ó mọ̀ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọmọ olúàbí ìpínlẹ̀ Èkó aláwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ mọ̀ dáadáa tó yé yín gẹ́gẹ́ bí ìtàn. ẹ já máa lọ. ká máa lọ nítorí bẹ́ẹ̀ ṣe ti ń ṣojú ìbá ẹ pé bọ̀tún yọ gbòsì yọ ẹbọ lọ́fẹ́ gbà yọ kí lè tètè blọ́ọ̀kì ẹ̀. tí bá ní kí n béèrè lọ́wọ́ yín ṣé ẹ mọ àwọn ìlú tó wà ní ilẹ̀ káàrọ̀ òjìrì? ṣé bí Ìbàdàn Ọ̀yọ́. ẹ dárúkọ ìlú Ògùn fún mi tẹ́yìn gọ́gọ́ ti dérí tẹ́ ti fẹsẹ̀ tẹ̀rí gẹ́gẹ́ bí actor.
20 towns. Kò tó bẹ́ẹ̀. 30 dérí gẹ́gẹ́ bí actor 26 years. Town village bọ̀ tó jẹ́ pé àwa Yorùbá là ń lò bẹ̀. Sẹ́rí pé mo ti ń làgùn. Really? Ìbéèrè tẹ́ béèrè ló jẹ́ kí n máa. Ó fa ogún jáde. Ó dẹ̀ dárúkọ àwọn ìlú tẹ́ ti lọ. Tíṣẹ́ ti gbé yín dé. Ìbàdàn. Ọ̀yọ́. Ìlọrin. Abẹ́òkúta. Ìjẹ̀bú. Kwara náà ní Ìlọrin. Bọ̀ àwọn inú Kwara. Capital. Àti àwọn ìlú wo ní Kwara? Ṣé rántí? Ó ti pẹ́ bọ̀ ẹ ti dé Kwara rí. Mo ti lọ mélòó mo ti kà? 7 péré. 26 years. Mo kan ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún mi. Ẹ já mi sí. Ṣé rí ẹ̀rù traveling máa ń bà mí? Mo ní phobia fún ìrìnàjò. So òǹgbà míì àti lọ jìnnà jù yẹn ó máa ń bẹ̀ mí lọ́wọ́ máa ń jẹ́ kí n kọṣẹ́ ní àwọn ọ̀nà tó jìn gan-an. So kò ṣe pé ẹ má wò pé méje yẹn ẹ máa fojú wò bí ẹni pé ó ti pé 20. Kẹ́mi fẹ́ Kẹ́mi wo 7 like 20. Ó ti yé yín. 7 like 20. Ẹ jẹ́ gbìyànjú díẹ̀ náà gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire tán bá ti ẹ̀bí ẹ tán bá ní ẹ káàárọ̀ ìwọ náà mọ bí tédè yẹn ti wá pé àwa Yorùbá la ní bó ṣe wà ní. Tí ó bá yẹ pé mo kàn wo ṣe fún yín ní ìbáníkẹ́ dárúkọ ọba 10 pẹ̀lú àkọlé adé wọn tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá. Because nínú ọba náà ni ọba Èṣù báyìí. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n tí wo ṣe báyìí. Mo ti wo ṣe. So ẹ tẹ̀lé dárò ẹ̀ máa wọ́n bá. Mo lè try. Ẹ try. Eléko of Èkó. Ó ṣe ní. Olúbàdàn of Ìbàdàn. Ó ṣe 2. Ìbàdàn lẹ ti serve. Aláàfin Ọ̀yọ́. Ó ṣe 3. Mo mọ̀ ó ti sá lọ. Ẹ̀rọ lọ. Mélòó mo sọ? 3 péré. Tó bá yẹ pa ní kẹ́ dárúkọ 10 ṣọmọ gbọ́dọ̀ gbé 3/10 wálé. Ọ̀ní of Ifẹ̀. Àwùjalẹ̀ of Ìjẹ̀bú. Kíkà. Wọ́n tún fẹ́ rí gbé pé kí ni dá mi sọ yìí mẹ́. Mo ti sọ 5 báyìí. Ọba wà l'Ógbómọ̀ṣọ́. Ìṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Ọba wà l'Ọ́fà. Mo ti ẹ̀ fi ya nítorí ẹ̀mí ìṣe béèrè because kò ní dá kí wọ́n gbé mọ́mì wa mọ́mì tó mọ́ sọ fáwọn ọmọ pé when I was your age I used to carry 10/10 káwọn ọmọ wa wo mọ́mì lórí TV kan wá ní mọ́mì you take 3/10 it will not be good nítorí ẹ̀mí ìṣe béèrè ṣe rí pé mo try fún yín mo try fún yín as ọmọ Èkó concern àwa tèkó àwa láìláńdà gẹ́gẹ́dì ìyàwó yáàdì láìkì fàájì. Ẹ ṣe ní òde wa ń ṣe ní fàájì báyìí. Àmọ́ èmi ti rí gbọ́ngbà kan àwọn akẹgbẹ́ yín ẹ̀jẹ̀ ń lò ẹ ṣáájú púpọ̀ nú èèyàn dé industry torí wọ́n bí yín síbi ni àmọ́ àwọn èèyàn máa sọ pé Àbídèmí kò ń báyàn ṣe ìgbéraga la máa pè àbí mo mọ̀ wára mi. Mi ń báyàn ṣe yẹn irú bí bá ṣe wò. Wọ́n lẹ́yìn lọ́rẹ̀ẹ́ wọ́n bá yín pé ó dá wa wá fẹ́ ṣe party àbá fẹ́ ṣe premier àbí ṣe lè kọ́ ọ́. Ṣe rí ní í ṣe àyọjúràn. Okay. Then kò ṣe pé mi lọ́rẹ̀ẹ́ ní industry o mo láwọn ọ̀rẹ́ ní industry ṣe wá láwọn ọ̀rẹ́ mi ní naturally mi really mọ̀ ṣé kí sọ kò ṣe pé mi mọ̀ ọ̀rẹ́ ṣe náà mo mọ̀ ọ̀rẹ́ ṣe mi tiẹ̀ mọ̀ mi fẹ́ pùtẹ̀ àmọ́ máa ń báwọn èèyàn ṣe tẹ́ bá rí mi ní location sí tí mo ráwọn tèmi bẹ̀ máa ṣeré máa tó bá lè jẹ́ location tẹ́ pé mi really kò ṣe àwọn tí tẹ̀lé olówóde inú mọ́tò mi máa jókòó sí. Ṣé ti understand tí bá dẹ̀ ráwọn tèmi máa bá wọn ṣe mo láwọn ọ̀rẹ́ ní industry táwọn èèyàn dẹ̀ mọ̀ pọ̀ ọ̀rẹ́ mi ni wọ́n. Bẹ́ẹ̀ ni at least abá post ara lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa rí pé this your friendship this your kinní kan mo láwọn ọ̀rẹ́ bá àti ẹ̀ sọ̀rọ̀ everyday mo mọ àwọn ọ̀rẹ́ mi mọ̀ mi ṣùgbọ́n gbogbo àwọn colleagues mi náà ọ̀rẹ́ mi ni wọ́n a kò lè máa ṣe wọléwọ̀de àbí kò rí kò sùn àbí ò bá rí kò sùn kò rí kò sùn yẹn ni mo sábà ní lọ títí ní industry kò dẹ́ ṣe ìgbéraga nìkan mi ti ẹ̀ mọ̀ bí mo ṣàṣe ríra mi nìyẹn. tó rẹ̀ òyìn ní Bídèmí kò sọ̀kọ́ ẹ̀ lè pàdé ẹ̀ ń pè mẹ́ àbí wọ́n lè ṣe pàtí ó lọ. Ìyẹn ṣe rí irú èèyàn tí mo jẹ́ mi really like party kò ń ṣe ìgbéraga ṣùgbọ́n ṣe rí ìtọ́ bá pè mí fún mo máa débẹ̀. Ká sọ pé èyí tí wọn ò pè yín sílẹ̀ ẹ̀ lọ. Èyí tó bá pè mí fún nígbà míì ó tún ní ṣe pẹ̀lú ẹni tí ó níṣẹ́ yẹn
mo lè àbí tí mo bá ráyè ẹ mọ̀ pípa mi èèyàn ní ráyè ó ń yàn lọ ó ti láwọn tó ti ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àtẹ́gbẹ́ máa ti rò pé àmúdẹ máa lọ at the end of the day kì í má tún lọ laziness tún máa ń ṣe mí náà gbà mí so kò ń ṣe ìgbéraga àbí pé mi kì í wà supportive no I'm not mi kì í ṣe eré èèyàn bẹ́ẹ̀ tó bá pè mí máa lọ tí bá ráyè ìgbà mi ò lè jẹ́ location lèèyàn máa wà téèyàn ní ráyè lọ ìgbà mi ò lè jẹ́ nǹkan mi ló tún tí ẹ̀ tún lè já àwọn ọmọ tó ti yé yín so kó má wà convenience fún mi láti lọ nǹkan tó fà ní ṣùgbọ́n mo ti change lọ́dún yìí. ẹ ti change a máa bá yín níta gbogbo ẹ mo fẹ́ máa lọ sí Ìtàláwà squad Ìtàláwà òṣè bèbí Ìtàláwà irọ́ mi ò mo parọ́ mi ò Ìtàláwà kọ́kọ́ ṣe ẹ̀kọ́ ṣọ́ọ̀fù náà mo bá máa lọ sí èyí tí mo bá lágbára àti lọ but I cannot be everywhere wípé gbogbo ẹ̀ lọ́ba ti rí. tó lákòótán kó tó di pé mo yọ̀ǹda yín gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí àbí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bí sínú iṣẹ́ yìí tẹ́yìn gọ́dẹ̀ ti sọ pé professionally lójú òṣùwọ̀n ẹ ti ń gba owó iṣẹ́ ẹ ti ń lọ bí iṣẹ́ ó ti tó ọdún 25 26 years ọ̀rọ̀ ìyànjú wo ìmọ̀ràn wo lẹ lè fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tíṣẹ́ yìí ṣì ń wù wọ́n gẹ́gẹ́ bí ìrírí tiyín. màá ní ọ̀tọ́ bá ṣẹ̀ṣẹ̀ bó ṣe fẹ́ wọlé yẹn ó lè fẹ́ le láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó máa tì kò sí iṣẹ́ tó easy náà ṣe mọ̀ tá bá wò lọ tá wò bọ̀ so wọ́n lè face àwọn challenges kan tó máa jẹ́ kó fẹ́ sún wọn àtún point pé ó tiẹ̀ ti sú mi ṣùgbọ́n kó máa tì kó dẹ̀ máa fi ṣàdúrà torí gbogbo nǹkan náà ló fàdúrà tó bá ti wá jẹ́ pé ọ̀nà tí Ọlọ́run fẹ́ fún wọn ni wọ́n máa lálùyọ lórí ẹ̀ lágbára Ọlọ́run so kó máa bọ̀ industry wa dùn industry tán lẹ́ẹ̀ fẹ́ràn ara yín. irọ́ ni o industry àwọn tó fẹ́ràn ara wọn fẹ́ràn ara wọn ṣé ní kò síbi tí ò sí kò sí àárín ìjọ tá à ń sọ yìí ó wà ń bẹ gbogbo èèyàn kan ló máa nífẹ̀ẹ́ èèyàn ìkùnsínú máa wà ọ̀tá máa wà kò síbi tí ò ní sọ́tà so ó pẹ̀ pé ó máa ń dùn mí torí pé àwa máa ń ṣìdí ara wa síta ni lọ́ fi ń rí wa àwọn tó ń dákẹ́ náà rí ẹ̀dẹ̀ mọ́kàn tí social media tó ti fàyè dì ṣó ti yé yín kò síbi tí ò sí kò ń ṣe pà nífẹ̀ẹ́ ara wa ibi tí ìfẹ́ wà ìfẹ́ wà láàárín àwọn tí ìfẹ́ wà ẹ ti understand nǹkan tí mo sọ so ibi tí ò bá lẹ̀ ti sífẹ̀ẹ́ ibi wọn náà tó bá ti mọ̀ kí gathering eléyìí wọn nífẹ̀ẹ́ mi bẹ̀ kí ló ń ṣe ń bẹ̀ so síbi tó ti máa nífẹ̀ẹ́ kò ju bẹ́ẹ̀ lọ everybody will not like you kò ṣe bóyá ló máa nífẹ̀ẹ́ yàn industry wa dùn fún ẹni tó bá mọ nǹkan tó ń ṣe. nǹkan tó ń ṣe. nǹkan tó ń ṣe ni bí ṣe máa pè é nìyẹn má wọ industry wa with the mind pé torí o fẹ́ kí gbogbo èèyàn nífẹ̀ẹ́ o fẹ́ please everybody no be you be you. bọ̀ ó lè wọlé torí pé o fẹ́ di star. ó lè wọlé kó fẹ́ di star of course ẹ̀yàn tó bá fẹ́ di star fẹ́ wọlé náà ni ṣùgbọ́n tọ́lọ́ bá pè ní ọ̀nà ẹ̀ ni tọ́lọ́ bá pè lọ́nà ẹ̀ tó forí ṣe fọ́ọ̀rùn ṣe tó padà di star. kó ṣàmù gúdà. àbí kó ṣe tírìtì. bó bá fẹ́ di star wọlé tọ́lọ́ bá pè lọ́nà ẹ̀ tó fàdúrà tì tọ́lọ́ lọ́nà ẹ̀ ni anyway kò tiẹ̀ sẹ́ni tó fẹ́ dẹ́ dúró ìtorí nǹkan tọ́lọ́ bá ti kọ mọ́yàn Ọlọ́run ti kọ ni kò sẹ́ni tó lè parẹ́. àkọsílẹ̀ ni. so mọ wọn rẹ tí mo dẹ̀ ń sọ náà má try láti máa clean ṣìkiri too much má fẹ́ please everybody no be respectful respect ló máa ń sábà fa wàhálà ní industry wa náà lára àwọn nǹkan tó máa ń fa wàhálà àwọn tó bá ń bẹ̀ kò ní anything láti fún wọn lọ́wọ́ wọn ó kó lè jẹ́ kó rọ́nà lọ. wọ́n ní ká pé wèrè lọ́kọ ìyàwó. ó jẹ́ kó rọ́nà lọ àwọn tó wà ń bẹ̀ fún wọn lọ́wọ́ tó deserve ẹni tó bá nífẹ̀ẹ́ clean sheet tó bá fẹ́ clean sheet tó bá rí pé ní kò di dandan bí mo ṣe sọ gbogbo èèyàn kan ló máa nífẹ̀ẹ́ because ìgbà míì ibi tó ti máa ń ní wàhálà ní pé o fẹ́ bẹ́ẹ̀ lè ṣe o fẹ́ bẹ́ẹ̀ lè ṣe o fẹ́ at the end of the day eré àti ibi tó ń bá ṣe ọ̀tá ni wọ́n wọ́n bá padà mú ẹ sáà ni ṣètò understand mọ nǹkan tó ń ṣe bí you ojú ọ̀run tẹyẹ fò. láì fapá kanra ṣé mo lè béèrè ìbéèrè kan sí. yes ma. ìjọ́ wo ni a lè sọ wípé ó jẹ́ most embarrassing moment yín lẹ́nu iṣẹ́ ìpè. ayé mi ò jẹ́ mi lélẹ́yìn báyọ̀. máa sọ fún yín ìlú wo ni náà kódà mo ní mi dóńdó lẹ́ǹkan mo ti dóńdó rí Oǹdó ló ti ṣẹlẹ̀ ṣe rí makeup artist mi ní nǹkan tí mo ṣe fún
rántí inú bí mi nǹkan tí mo sọ yìí ti pẹ́ gan-an. àìsàn bí ọdún mélòó. ó ti lé lọ́dún mẹ́wàá. ó lé lọ́dún mẹ́wàá ó ju ọdún mẹ́wàá lọ. mo lọ location yẹn ọjọ́ tí mo ti dé location ni mo ti rí pé bí kò máa ṣe makeup fún mi kó máa fi ṣe dẹ̀ mọ́ pé mi náà kó tó di pé mo má rì jájálá báyìí ni mo ṣe rí. mo sì kéré náà tẹ bá wojú mi ẹ rí pé mo ní very small mo ní baby face ìgbà yẹn mo tún wá lára tó yìí mo gbẹ ṣó ti yé ìgbà tí mo dẹ̀ sọ yìí náà mo ti I was a graduate mo ti parí university. ó kó bá ṣe makeup a máa fi gígùn mi mú a máa ti orí mi mo wá dákẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ lọ títí torí tá bá sọ anything wá lọ́mọ Jídé kò sọ̀kọ̀ dáàdì wo dẹ̀ kí n láìkí irú nǹkan báyẹn dáàdì wo tiẹ̀ nílé star nǹkan gbọ́n pé ọmọ wọn ń jà location bàbá mi ò fààyè gba gbogbo èmi dẹ̀ burú ṣùgbọ́n máa ń kàmọ́ra mi pé mo mọ ẹni tó ń ṣe calm down ó ṣe oríṣiríṣi fún mi location yẹn mò ń wòran ṣùgbọ́n padà tẹ́ o ó tẹ́ gidi ó ṣe débi pé wọ́n wá ṣe makeup fún mi accident makeup lọ ṣe ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ mo dẹ̀ ṣe tán mo dẹ̀ ní láti bọ́ sí set again anti makeup ó yá ẹ wá clean ní ojú mi kí n lè sáré change ó dẹ̀ ń rojọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó kó wá sórí set lọ́wọ́ bó ṣe máa fọjú ẹ̀ tó bá ti fọ́tọ́ kó wá bá mi bí ti báwo gbọ́ nǹkan tí mo sọ ni mo ní kẹ́ wá clean ní makeup tó bá jó mi náà ni ẹgbẹ́ tó ní kí n má sọ̀rọ̀ sí mẹ́ni àmì iṣẹ́ ẹgbẹ́ ẹ̀ aṣáàjọ mú nǹkan lẹ̀ ó di nǹkan gidi torí mo jẹ́ kó yẹ pé orí ẹ̀ ti yí tó bá mo ṣe tí wọ́n fọ̀ sí ẹ wá ṣiṣẹ́ ni kí ló iṣẹ́ wo ló ń ṣe ṣé o gbé bẹ́ẹ̀ ọkọ̀ òkú powder sójú ni makeup ni ìgbà tó bẹ̀rẹ̀ ní kọ́ṣẹ́kẹ́ tó wọ industry mọ ọkọ tó yẹ kẹ́ ṣe àtìkọ́ tó yẹ kẹ́ ṣe tó ló ti jọmọ Jídé kò sọ̀kọ́ ìyẹn gan ló ń dùn ẹ̀ ìṣòro ẹ̀ nìyẹn mi ò ṣe kọ́kọ́ fún ẹ o kàn ń bínú mi ṣá for no reason. nígbà tí ìpẹ̀jọ pa boyfriend pọ̀. mo yẹ̀yẹ́ ẹ̀ mi ní parọ́ fún mi mo bú ó sunkún. mo bú ẹnu mi ò dá tí bá ń bínú mo bú ó sun ẹkún. ẹnu yóò dá tẹ bá ń bínú. ṣùgbọ́n téèyàn bá tọ́ mi ní ìtọ́yàn tẹ bá tọ́ mi ẹ máa gbá wòtòwòtò. if you price am you go pay. ṣùgbọ́n pé kí n tọ́ mi ìtọ́yàn kí n dẹ̀ tó sọ̀rọ̀ ó máa pẹ́. lẹ́yìn yẹn embarrass mi gan lọ́jọ́ yẹn ó yẹ̀yẹ́ mi lójú àwọn ọ̀rẹ́ ẹ̀ ó dùn mí so mo ní láti dá padà fún kó ó máa kọ̀ jẹ́gbé mi àwọn àmàlọ́ yá ni mo bú mo sọ̀rọ̀ sí irọ́ ó gba change. ó gba tiẹ̀. ó gbà àwọn àti kétí àgbọn ṣe báyìí fún mi. ọwọ́ àná tó ló ti ṣe fáwọn náà. àwọn náà wá ní tí dàdó bá lè jà ó lọ́mọ tó gbójúlé ó ṣe ó yá. fèsì ẹ̀ kò fún. èmi gan ti ẹ̀rí torí fèsì yẹn ó dà pé torí ẹ̀ lọ́nà ṣe taari yín sọ́dọ̀ olùṣọ́ because ẹ̀kọ́ lè máa fèsì ẹ̀ báyìí tẹ́ bá fèsì ẹ̀ báyìí ó possible kẹ́ di Evander Holyfield àbí kẹ́ di Mike Tyson bí mo ṣe ń wò yìí. mi sọ pé máa ń jà ibi ẹnu ni mo ní kí wọ́n bá tọ́ mi. ibi ẹnu ni bébì weapon lẹ́nu. mi ìjẹ́ wa ń ṣèké bu o wọ́n pé wọ́n bá tọ́ ẹ̀gbọ́n kan tí mo sọ. ṣé ìtẹ̀wé kí ni ṣé ṣe ní láti tọ́ yín kẹ́ tó sọ̀rọ̀ ni. ẹ̀yin dẹ̀ lẹ́bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ mo ti dáhùn sí ẹ̀rí ibi tẹ́ yìí sí. ẹ̀yin torí ìgbà míì náà téèyàn bá wò ẹlòmíì dédé sọ̀rọ̀ àmọ́ máa yin ni tó bá ti tẹ ignition tó bá start mọ́tò ó di dandan kó start. kò sí wàhálà. Olùṣọ́ God bless you sir ẹ ṣeun ibi tí Ọlọ́run rán yín sí ní àpá ọ̀dọ̀ àwọn obìnrin yìí ibi tí Ọlọ́run rán yín sí ẹ ṣiṣẹ́ gan torí mi gan mọ̀ kó àwọn gan máa mọ̀ pé mo ti change. mo ti change mo ti change. mo ti rọ mo ti change èmi máa ń jà kékeré mo ti change. ẹ̀yẹ̀ tún lẹ̀ kí n jà alẹ́ ń sun lọ bí Evander Holyfield ṣe ẹ ti dàgbà ni. no kékeré like kékeré ni mo ọmọ kékeré sì ni mo kí ni ṣe. ní mọ̀ jẹ̀sìn. bọ́n mo ti change. Olùṣọ́ ẹ ṣe mo ti fàyè mi fún wọn. Olùṣọ́ ẹ ṣe mo mọ̀ pé gbà mí ẹ lè má lè sọ fún wọn pé ẹ̀yin gbàwẹ̀ 14 days àbí 21 days. lórí. Ọlọ́run bá mi yí ọkàn ẹ̀ padà Ọlọ́run má jẹ́ kó máa jà nínú church Ọlọ́run ṣe máa sọ pé ìyá láyé. ní àwọn àdúrà táwọn máa ti gbà ṣáájú nìyẹn so that ọ̀nà máa clear ẹ mọ̀ dáàbì àwọn ló mú nǹkan yín o wọ́n ní nǹkan wọn tún ìyá yáàdì ní o so àwọn ti fogun yẹn ṣẹ́ àwọn ti fi bú ogun tó dẹ̀ ti ṣẹ́ kò lè gbérí mọ́ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá àwọn olólùfẹ́ yín lóhun ó ti tójọ́ mẹ́ta náà kan tá a ti ń pè yín mo dẹ̀ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ni Ọlọ́run bá wa fi
ọmọ làǹtìlanti kún ìdílé Bankole lágbára Ọlọ́run èso yín wọn ò ní rẹ̀ dànù láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AK Media Concepts tí wọ́n ṣe agbátẹrù àtúnígbọ̀wọ́ ètò yín mọ́ wọn wọ́n bá pè mí wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní dá mi wọ́n ní superstar la gbé wa ẹ̀bùn yín kéré wọ́n ní ìfẹ́ tán fi wá náà máa fi gbà bẹ́ẹ̀ ṣe wọ́n sọ dáadáa ṣe ti wọ́n ní ẹ̀bùn yín kéré o pé ká fún yín o kẹfì fẹ́ bá wa gbà. ẹ ṣe gan-an ni o iléeṣẹ́ AK Media Concepts. Bẹ́ẹ̀ni. Iléeṣẹ́ yín ò ní jóná. Àmín. òkè báyìí lẹ mọ máa lọ lágbára Ọlọ́run. Àṣẹ gan, thank you very much. So a máa retí gbogbo lẹ́yìn Súnmisọ́lá mo rántí àbí fíìmù yẹn àkọ́kọ́ Ṣìkẹ́mi lẹ́yìn Ṣìkẹ́mi fíìmù yẹn àkọ́kọ́ wọ́n ní Ṣìkẹ́mi máa bí àwọn ọmọ Abísùn Abíwálẹ̀ ká máa retí ní Bídèmí Kòsọ́kọ́ TV lórí YouTube. Ṣé ní pẹ́ mi lò mí wọ́n lo Yayad production no ẹ má wá Yayad production Bídèmí Kòsọ́kọ́ production TV ibẹ̀ là ń lọ straight. Ẹ̀yin wọn lórí ètò Ìmọ̀ọ́mọ̀ Àníríjù báyìí lọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà ládé dúró wọn ní kò ń dùn púpọ̀ wọn ní ṣókí báyìí lọ bí oge tí rí pé ṣókí náà la ṣe fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ṣẹ̀ ń dé ní sáà tó bá yẹ pé lórí ẹ̀rọ ayélujára ìyẹn lórí íńtánẹ́ẹ̀tì lẹ tí ń wò ẹ̀ láǹfààní láti tẹ rewind tó bá dẹ̀ jẹ́ pé lórí amóhùnmáwòrán Africa Magic Yorùbá ní tẹ́yìn bá ti wò tán báyìí ẹ wá padà lọ sórí YouTube wa kẹ wá lọ wá interview Bídèmí Kòsọ́kọ́ ìbẹ̀lẹ̀ tí máa wá jẹ́ gbádùn ẹ̀ tẹ̀ tún lè forward ẹ̀ sáwọn ọ̀rẹ́ yín sáwọn olólùfẹ́ yín pé ọmọ wa ta tí ń wá tá àròbòrò sá fún wa ní industry kó sá fún wa o ibi ayọ̀ náà ló lọ eléyìí ni màá fi fi yín sílẹ̀ ẹ wá rántí wípé mo máa ń sọ fún yín ẹ jọ ibi tí wọn ò bá pè yín sí ẹ gbìyànjú ẹ má lọ bẹ̀ ọ̀rọ̀ tí wọn ò bá fi lọ yín ẹ torí Ọlọ́run ẹ gbìyànjú ẹ má dá sí nítorí pé bí bọ̀dá kan ṣe lọ dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n jọ́ kìíní àná nìyẹn bí ò lọ fi yọ eyín ọ̀kan wọn méjì báyìí a ṣe ń wá dentist tó máa bá wa fi ké sí àti ìrì kò wá ní dá lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ni wàá wá gbà ṣé ń jà yí ẹ sí ẹ pé dìkan ẹ má jẹ́ sọ̀rọ̀ tó wà lẹ́nu ẹ wo ó dìgbà o.